Welcome to Culture Africa TV. Ṣẹ́rí ní ìlànà ṣẹ̀ṣe bí wọ́n ṣe máa ń sọ, a ò gbọ́dọ̀ fi àwọn ohun tó gbédè yìí ká fi da orí Yorùbá kodò. A ò gbọ́dọ̀ fi da orí Yorùbá kodò torí àwọn bàbá tí wọ́n mọ̀ nípa ìtàn tí wọ́n bá sọ oníkálukú mọ ìwọ̀n tó gbé. Ṣùgbọ́n tá a fúnra wa tá a bá mọ nǹkan tá à ń ṣe àní jẹ́ kí wọn tó gbé wáyé kó balẹ̀ Yorùbá jẹ́. Àwọn méjèèjì kò sí tí ò náà ṣe tó yẹ yín. Òòṣà níbì kan ó pọ̀ níbì kan lọ. Ìjọba pọ̀ sí jù. Ó pọ̀ lè. Ó pọ̀ lè fẹ́ jù. Àìpẹ́ ní ìdáná ti ṣe. Ilẹ̀ jẹ́kun ò lè mọ́ tí wọ́n má bòòṣà nílé tó. Àìpẹ́ náà lè ti ṣe ọ̀hún ní ojú aláàfin lọ. A lè sọ bẹ́ẹ̀. Torí pé ihun tó gbé sórí ó pọ̀ jù. Ká sọ nípa Adé Àrè nìkan, ẹni tí ní ò bá mọ́ nídìí òòṣà kò lè gbé lọ́dún méjì. Nílànà ṣẹ̀ṣẹ̀ dẹ̀ ní. Nílànà ṣẹ̀ṣẹ̀. Ibẹ̀ dẹ̀ ní orírun. Ibẹ̀ ni. Tó bàbá lábẹ́ tó ìyẹ̀jọ yìí nínú màmá lábẹ́ ìyẹ̀jọ yìí nínú ìlànà tẹ̀lé kí làwọn àmúyẹ tó máa ní. Ẹni tó bá fẹ́ joyè nínú ìlànà ṣẹ̀ṣẹ̀ gbogbo apátápátá lọ ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀tẹ̀ àwa tá a gbé lérí ó dàbí ká sọ pé pásítọ̀ àtọmọ ọjọ́. Irú àwọn ìyá wa nísìn àwọn náà sọ pé yóò ṣàlàwà àwa ò mọ̀ pé àwa tí ìsẹ̀ni tó lè di yóò ṣàbẹ̀tẹ̀ àwọn ìyá wa wọ́n ní ìyẹ́ òòṣà ni wá a ní àwọn ọmọ ní ẹ̀yìn. Àwọn tí tọ́ lè fi joyè ní ibi tá a wà yìí pé irú ipò tá a wà pé ìlànà ṣẹ̀ṣẹ̀ ìlànà ilẹ̀ Yorùbá tó o bá ti joyè yìí aláwọ̀kọ́ tó ti joyè ilẹ̀ Yorùbá o gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ohun tí wọ́n fi ń bọ òrìṣà nínú ilẹ̀ Yorùbá ìwọ náà ti wà pẹ̀lú ẹ̀. Torí àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n máa ní ètùtù tó láyé ayé òlóró kan ìwọ tó o bá ti lè lọ tẹ́rí gba adé mọ̀ pé kò sí nǹkan mi tó fẹ́ ṣe. Ẹ̀sìn àbáláyé tó wà nílẹ̀ Yorùbá òun ló fẹ́ ṣe. Ẹ̀sà ìyá wa láì pẹ́ tá a bá lọ ní títì aláwọ̀ ìyá kan wá sọ ìgbẹ́ dání. Àwọn àgbọ̀n máa ní àkọ́kọ́ mi o tàùsùnà rẹ o òṣàgbé o. Àwọn ìyá yẹn ojúlówó olóṣà ni wọn àti pẹ́ẹ́tẹ́fẹ́ jẹ náà wá. Nǹkan tó máa jẹ náà wọn kì í ṣe olóṣà. Ìgbọ̀n fúnra wọn wọ wá tó ti bá wá tó ti wẹ̀ lọ́sí. Wọn ò ṣe olóṣà, wọn kì í ṣe olóṣà rárá. Olóòṣà iṣẹ́ olóorun. Olóòṣà òòṣà kì í ṣe iṣẹ́. Tẹ́lẹ̀ kọ́ bá sọ pé iṣẹ́ kí ni mò ń ṣe oníṣègùn ni mí. Òòṣà kì í ṣiṣẹ́ ẹ̀sìn ni. Tí mo bá délé padà nísìnyí màá lọ dúpẹ́ lọ́wọ́ òòṣà pé tó mú mi lọ láyọ̀ mú mi bọ̀ láyọ̀ àwọn tí mo kó lọ adélé láyọ̀ àtàlàfíà ìhun tá a dúró sí pẹ̀lú òòṣà nìyẹn kádẹ̀ rí pé nǹkan dàrú kádẹ̀ bẹ òòṣà kíkan yẹn lọ tábàdé kò ti ṣẹ́ wa ìwọ tó oṣù òòṣà tó ń taṣọ tó yẹ pé aṣọ yẹn ó ń ṣọ́ọ̀tì lórí ẹ̀ lọ́bìnrin pé ọjà wo ló tún lè máa ta òòṣà máa yàn àjọ ọjà fún ẹ̀ wá máa ta àwa níṣẹ́ tí wọ́n tá à ń ṣe kì í kó òòṣà yẹn la jókòó sí tàbí ṣiṣẹ́ ìṣègùn lèmi ń ṣe wọ́n ẹ̀ṣẹ̀ yé wo wèrè ni Ẹ máa ń wèrè. lágbára lọ́wọ́ Elédùmarè Ẹ máa ń gbowó. èmi ò ṣe ní gbowó Wọ́n ní ìyẹn ń gbowó ìfihàn gbowó. irọ́ ni mẹ́ta ni wèrè ẹni tó mú nǹkan tó rí ẹ̀ yí ọ̀tọ̀ ni tá a fi ń wò ẹni tí wọ́n fi èpè bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ni nǹkan tá a fi ń wò ẹni tí olóde pàdé lọ́nà ọ̀tọ̀ ni nǹkan tá a fi ń wò tá a bá mọ̀ nǹkan tá a ń lò fáwọn ọ̀ṣẹ̀ wa kí ló fẹ́ bàbá tèmi nílùú Ọ̀tà tẹ bá dọ́tà lẹ́nu ẹ bá sọ pé ọ̀dọ̀ Àkàndé Olórọ́dẹ Ọ̀ṣun tó ti kú tẹ bá bèrè ní pé ọmọ akọ́sọ pé bẹ́ẹ̀ bá kú yẹpẹ lẹ́ máa mọ iye wèrè tí dáàdì mi wò Wọ́n ti kú wèrè ní pẹ́tẹ́. dáàdì mi wo wèrè tí ò ló ń kà wèrè kan wọ ọjà pé kò ní gbádùn kí ló mú tí ò ní gbádùn bàbá mi á wò fún yín tó sọ fún yín pé tó bá bímọ tí nǹkan bá ṣe dá padà wá. Bàbá náà sọ pé èèyàn fi ń wo wèrè fún èèyàn fún kíníkà fún bẹ̀kẹ́. Àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn kí náà. Àwọn náà mọ bọ́ ṣe ṣeṣẹ́ lẹ́ni tí ò bá mọ̀ nípa nǹkan òun ló máa sọ bẹ́ẹ̀ lẹ́yìn ọba wo wèrè oníhun tó fi ń ṣe sẹ́wọ́n mọ̀ yẹn sọ ẹni tó mú nǹkan tó yí lórí onírú nǹkan tí wọ́n fi ń wò ẹni tó fi èpè bánú tó fi sìn síta oníhun tó fi ń wò ẹni tó bá pàdé ọba lóyè tó ń pè ṣọ̀pọ̀nà lójú ọ̀nà oníhun tí wọ́n fi ń wò. Ìyá wa tí ẹ bá fọmọ ní ìrìn àjò ọmọ yóò béèrè tí ẹ bá ìrìn àjò tí ẹ fẹ́ fẹ́ tí ẹ wà á fẹ́ àlẹ́
ni tó bá fẹ́ tó bímọ kan tó kú gbọ́ tẹ́mi ni kí n máa tọ́jú ọmọ tó bá jẹ́ péṣe ló bá yàn jẹ ni tó bá yẹ péṣe ló bá yàn jẹ ó kú òun àtẹlẹ́dàá ọmọ tó yàn jẹ èmi ò jẹ́ ṣe ọ̀pọ̀ sí láyé. ìyàwó ẹ má bínú ìbéèrè tẹ́mi fẹ́ béèrè yóò dá ọba alájọ sí ọba ọlọ́ta.